Ó tún ti ṣẹlẹ̀ o. Ó tún ti ṣẹlẹ̀. Ó tún ti balẹ̀ gùjẹ̀. Ìròyìn ajá balẹ̀. Ṣé ẹ mọ̀ pé mi náà ni mo sọ fún yín ní orí kan nìyí. Mo ní any information tí n bá ti rí, ọ̀rọ̀ tí n bá ti gbọ́, ọ̀rọ̀ tí n bá ti kẹ́fírí, mi ò ní hesitate láti máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ mi. Torí pé kí ni? Torí tiyín òun lèmi ṣe wà ń bí. Torí tèmi náà lẹ́yìn náà ṣe ń wo platform yìí. Mo á wò pé mi ò gbọ́dọ̀ máa mú wá fún yín. Ìròyìn ajá balẹ̀ ó ti balẹ̀ gùjẹ̀ sórí ìkànnì yìí. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ máa bá mi ká lọ. Ẹ gbọ́, wọ́n ní Wasiu Ayinde àti ọba Elégùṣì, wọ́n ní wọ́n lọ fi ọba kan jẹ ní Ìsọlọ̀ ní Èkó ní ọ̀nà Ìkọ̀tún. Gbogbo aláti mọ Ìsọlọ̀ yẹn. Wọ́n ní Wasiu Ayinde àtọba Elégùṣì àtàwọn bíi méjì kan, wọ́n ní wọ́n combine together. Wọ́n dẹ̀ lọ ṣe secret láti lọ fi ọba yẹn jẹ. Gbogbo àwọn ará Ìsọlọ̀ wọn ò dẹ̀ mọ̀ ìgbà tán fi ọba yìí jẹ. Ẹ jọ̀ọ́, níbo náà ti ń ṣe irú ẹ̀? Who does that? Who does that? Níbo náà ti ń ṣe irú ẹ̀? Ṣé mọ̀ pé mo sọ fún yín? Mo máa ń sọ, mo ní ilẹ̀ Yorùbá wọ́n ti ń bàjẹ́. Gbogbo àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ nígbà ayé bàbá wa ó ti ń ṣẹlẹ̀ ńsìn. Gbogbo àwọn nǹkan tá a gbọ́ rí ó ti ń ṣẹlẹ̀ ńsìn. Tá a bá fẹ́ gbọ́ pé èèyàn fẹ́ jẹ ọba, gbogbo ìlú ló, kódà àwọn ìlú kéékèèké gan wọ́n máa gbọ́ sí i. Àmọ́ṣemọ́ àwọn ìlú ńláńlá gbogbo wọn ló máa péjú síbẹ̀. Gbogbo lọ́balọ́ba, òun lóyè àwọn ìlú míì wọ́n máa péjú síbẹ̀. Ọba yẹn dẹ̀ máa pass through. Èmi ni Ìpèbí ni o, èmi ni kí, gbogbo ẹ̀ lọ́ba yẹn máa pass through. Àwọn ọba tó fi ń jẹ láyè sìn wọn pass through Ìpèbí mọ́ o. Ifá ò mú wọn mọ́ o. Gbogbo àwọn ọba tó fi ń jẹ sìn Ifá ò mú wọn mọ́ pàápàá. Wọn ò fi Ifá jọba mọ́. Ṣé mọ̀ pé mo sọ fún yín nígbà tí ọba Orílẹ̀ Ifọ̀ tí yẹn náà ṣẹlẹ̀ àsọ. Ọba kan náà tó ní ó tún wá ní ọ̀nà Èkìtì tó ló wá ṣe kíní kan lẹ́kọ̀ọ́ gbà yẹn tó ń kọ́ndẹ́mù náà àsọ. Ọba Ṣàngó Ọ̀tà, ọba orílẹ̀ òfin kíní àsọ. Bí oríṣi ọba márùn-ún ní ilẹ̀ Yorùbá sìn ló jẹ́ pé ọ̀nà tó ń gbàjọba kò tiẹ̀ bójúmu rárá tọ́, kò ṣeé gbọ́ sétí. Ẹ tún wọlé yìí náà nísìn, wọ́n lọ bá yìí pé olè kírímínà ni. Tó bá sọ pé èèyàn kírímínà, ṣebí kan náà ni mo tún sì sọ kò tí ì tó bí ọ̀sẹ̀ mẹ́ta sí oṣù kan. Ọba kan mo gbàgbé orúkọ ìlú ọba yẹn tó ló ń fẹ́ lédì kan ní UK tó dẹ̀ tán lédì yẹn wá sí Naija tó gba gbogbo owó ọwọ́ ẹ̀, tó gba góòdì ẹ̀, tó gba gbogbo nǹkan ẹ̀. Ọmọbìnrin yìí ò tẹ́ tó lè dé ààfin mọ́ báyìí sìn. Ó ṣe wá dé pé gbogbo àwọn ọba tó wá fi ń jẹ́ sìn bí olè, bí 419, bí àfọwọ́rá. Ẹ̀tún wọlé yìí náà sìn, wọ́n nílé onílẹ̀ ló ń jí tà, wọ́n lówó olówó ló ń jí, wọ́n ló kọ́ fà, wọ́n ní bí police station 6 ló ti ní kéèsì. Ṣé irú àwọn eléyìí ló yẹ kí Wasiu Ayinde àtọba Saheed Elégùṣì kọ́ wá pàdé àpòpọ̀? Irú ròǹbòrò ẹni bí àwọn òun ló ra òun he, wọ́n wá pàdé àpòpọ̀, wọ́n náà wá fi jọba. Ẹ jọ̀ọ́, ṣó make sense? Ṣó bójú mu? Níbo là ń bá ilẹ̀ Yorùbá lọ? Gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ dẹ̀ lajú sílẹ̀. Irú àwọn nǹkan báyìí dẹ̀ ń ṣẹlẹ̀. Nǹkan tí ò ṣẹlẹ̀ nígbà ayé àwọn bàbá wa òun ló ti ń ṣẹlẹ̀ ní àwọn ayé tí yìí náà. Ẹni tó bá máa jọba á pass through Ìpèbí, á pass through gbogbo. Ifá mú, tí Ifá bá ṣẹ̀yẹ̀ mú tán, tí Ifá yàn pé òun ló tọ́ sọ ọba, òun ló yẹ lóyè, wọ́n á ṣẹ̀ wá pass through gbogbo àwọn ìṣẹ̀ṣe tó yẹ kí wọ́n ṣe fún un. Ṣé ọba tán náà lọ fi jẹ secretly, ṣé òun ló fẹ́ pass through Ìpèbí? Nígbà tí Ifá ò mú, kò lè pass through Ìpèbí. Bí ìgbà tá a bá sọ pé ìwọ ló tán, jókòó síbẹ̀, ó tán. Ẹ wá ní wọn ò ní ṣìwàhù. Wọ́n máa ṣìwàhù, wọ́n máa ṣílẹ̀ tẹ, wọ́n máa ṣọ̀rọ̀ sọ́gbọ́n wa pa. Wọn ò ṣe ní jalè, wọn ò ṣe ní ṣe nǹkan tí ò tọ́. Nígbà tó rí ipò tó wà tí ò tọ́ sí wọn, bá wí akú, bá wí akú, kákúkú sòtọ́rọ̀, kákúkú mọ̀. Àtàwọn tó fi wọ́n jọba àtẹni tó fi jọba ìrú ròǹbòrò. Èèyàn bí àwọn ló ń ra wọn he. Ẹ wò, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wo ìkànnì yìí, ẹ bá mi share fídíò yìí. Kí n tó mú voice note tí bàbá tó sọ̀rọ̀ yẹn wá, bàbá tó tú àṣírí, kẹ́ wá gbọ́ bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ fitafita. Ó ní ìlú Èkó ò ní bàjẹ́, ó ní ìlú Èkó ti bàjẹ́ o. Ó ní ìlú Èkó ti bàjẹ́, wọ́n ní Èkó ò ní bàjẹ́, ó lẹ́kọ̀ọ́ eléyìí ti bàjẹ́. Tó ráwọn kàńdá, wọ́n ti ń ba Èkó jẹ́ báyìí. Wọ́n dẹ̀ lò ní olójú òní ìlàjú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ ó kò wọ̀, òun la gbọ́ o. Èkó ti ń lajú sílẹ̀ o. Ẹ jẹ́ ká sọ generally, ilẹ̀ Yorùbá generally wọ́n ti ń lajú sílẹ̀, tàlùbọ̀ ti ń kò wọ̀, kódà wọ́n ti ń ti gígùn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, ẹ bá mi share fídíò yìí.
kẹ́ni bàbá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ wá gbóhùn bàbá yẹn ẹ wá gbọ́ bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ fitafita ẹ wá gbọ́ bó yẹn sọ ẹ wò ọba yẹn lẹ̀ ń wò ní ẹgbẹ́ yẹn òun lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn ọba yẹn nìyẹn tó wọ singlet òun láńkọ̀pù wà lọ́wọ́ yẹn òun ni wọ́n kó áńkọ̀fù sí lọ́wọ́ yẹn ọba olójú yoboro bí ojú ewúro yẹn. ṣé ń gbọ́? you see? ó bá tán ó bá tán ṣé mi ni mo sọ? ọ̀rọ̀ lẹ́yìn gbọ́ yẹn. kò lè sí ẹni tó gbọ́ ní ìlú Lagos State ọwọ́ tó mọ́lẹ̀ wọ́n ní kẹ́ni kọ̀ọ̀kan máa yẹ kẹ́ gbọ́. ṣèbí wọ́n ní èkó kí gbàgbà kúgbà yìí. eléyìí ti gbàgbà. àwọn ará ìsọ̀rọ̀ wọ́n mọ bí wọ́n ṣe fi ọba jẹ. ṣé gbọ́? lé wọn ní orí ní ìlú tí ó di ọba tó lè ní ìjòyè. tí gómìnà lè wà ní orí ìjókòó. can you imagine? wọ́n lè mú olè èèyàn tó yẹ pé wọ́n kó àkọ́kọ́ sí lọ́wọ́ báyìí tí wọ́n pe wọn police station lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. ṣé gbọ́? police station bíi 6 ní ọ̀gbẹ́ni tí wọ́n fi jẹ ọba ni ó ti ní case tí wọ́n já sí ìwòwò tí wọ́n kó àkọ́kọ́ lé ní ọwọ́. ṣé gbọ́? àkọ́kọ́. áńkọ̀fù yẹn lẹ̀ ń wò lọ́wọ́ ọ̀gbẹ́ni yẹn áńkọ̀fù yẹn òun lẹ̀ ń wò lọ́wọ́ ọ̀gbẹ́ni yẹn can you imagine? gọ́vùnà Babájídé Sanwó-Olú wọ́n lè kó ní bàjẹ́ ẹ̀yin lè wà mẹ́bàá yìí o kójú má rí bi gbogbo ara lògùn ẹ o gọ́vùnà Babájídé Sanwó-Olú èkó ní bàjẹ́ là ń gbọ́ o láti gbà táwọn tó ti ń tukọ̀ èkó bọ̀ èkó ò bàjẹ́ o oyin ló wà báyìí sí yìí o ẹ má jẹ́ ó bàjẹ́ o ẹ má jẹ́ ó bàjẹ́ o bàbá wa gọ́vùnà Sanwó-Olú ẹ má jẹ́ ó bàjẹ́ o ẹ̀bẹ̀ làwa ń bẹ̀ yín o ṣé ó tọ́ kó máa lọ fẹni tí ò tọ́ sóyè kó máa lọ fi joyè ifá ò mu ọ̀kẹ́lẹ̀ òyàn àwọn kọ́kọ́ dédé pé bíríkótó ní 4 ní 5 wọ́n dẹ̀ sọ pé ìwọ la máa fi jọba àwọn ọmọ ìlú ò mọ̀ sí àwọn ọmọ ìlú ò mọ̀ sí can you imagine níbo náà ti ń jọba arú yẹn ṣé Ọlọ́run Babájídé Sanwó-Olú bàbá wa ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ yìí o ẹ dìde sọ̀rọ̀ yìí o kéèkó tó bàjẹ́ o wọ́n ní igi gogoro má gùn ní lójú òkèèrè la ti ń wo bàbá ó ti ń bọ̀ o gbogbo ọ̀rọ̀ yìí jẹ́ mọ̀ pé bí mo ṣe ń sọ nìyẹn bí mo ṣe máa dẹ̀ máa sọ nìyẹn ojú tì mí ẹ lójú òtì gbogbo yín lójú jọ ti o gbogbo ẹ̀yin ọba làbùkù yín yí lára o I said it and I will continue saying it gbogbo yín ni àbùkù yín jọ ń yí lára ojú tọ̀rẹ́ mi ẹ lójú òtì mi gbogbo yín lójú jọ ń ti o ọba tán bá ti fi àbùkù rẹ̀ lára gbogbo ọba làbùkù yẹn yí lára o èmi máa kúkú sọ bá a wí akú bá a wí ọ̀run là ń lọ gbogbo ẹ̀yin ọba mo sọ bí fídíò 3 4 tí mo ti ṣe fún àwọn oríṣiríṣi ọba tíṣẹ̀lẹ̀ báyìí ń ṣiṣẹ́lẹ̀ sí gbogbo ẹ̀yin ọba tó kù ẹ̀yin àmọ̀ ọba gidi wà bàbá wa ọba wa Aláké of Egbaland tó bá sọ wípé àwọn ọba gidi nìyẹn Ọọ̀ni of Ifẹ̀ àwọn ọba gidi nìyẹn Àkárìgbò ti Rẹ́mọ àwọn ọba gidi nìyẹn ẹ lè rí kí nǹkan bí ìdọ̀tí kó máa yí wọn lára but ẹ wà ń bẹ̀ sà ẹ dìde sí ọ̀rọ̀ yìí kó tó di wípé apá ò ní ká mọ́ ẹnu ti ń kun àwọn ọba jù kó máa sọ wípé ọba ń jalè kó máa sọ wípé ọba ń gbalẹ̀ onílẹ̀ kó máa sọ wípé ọba ń talé onílé wọn lórí ọba kì í sùn ta ọba eléyìí ti sun police station báyìí lórí ankọ́pù lẹ́ ń wò lọ́wọ́ ẹ̀ yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí police station ló wà wọ́n dẹ̀ lórí adé òkè ń sùn ta ṣé ìgbà tí òkú tẹ̀ ń ṣọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ẹni tí fáwọn bá ti mú àwa ò mọ́ lọ́ba a ò mọ́rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́ba ẹni tí fá bá mú tí fá bá yàn tó pass through gbogbo processing tó yẹ kán ṣe fọ́ba tó wọ̀ pé bí tó kanlẹ̀kùn méje tó jẹ jíjẹ tó mu mímu tó wẹ wíwẹ̀ tó sín tí àwọn afọbajẹ tó dẹ̀ hand over ọ̀pá àṣẹ fún lójú gbogbo thousands èèyàn irú yẹn náà ń pè lọ́ba kò ń ṣe àwọn ọba tó fi jẹ ní ọ̀gànjọ́ òru kò ń ṣe ọba tó fi jẹ láàjìn
kò ní sọba tán pé méjì mẹ́ta tán fi jẹ irú àwọn ọba yẹn àwọn ò kà wọ́n kọ́ ba àkà wọn tiẹ̀ sínú ọba àtọ́ wọn kàn ń dojú tọ̀ àwọn ọba ni ẹ wo bí ẹ̀jẹ̀ máa gbọ́ lọ. wọ́n ní Wasiu Ayinde òun ló fi jọba. okay now. Ṣẹ́gbọ́. 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 Ọmọ ex-convict. Wọ́n fi cover. Ó bá tán. It's a question. Ẹtìrì ọba gidi wà nílẹ̀ ṣe ti gbọ́. Can you imagine? Can you imagine? Ọba tán. So make sense. Ẹ wo bí a ò ní torí àwíjàre kí tó tọ́ lẹ́nu nǹkan tí ò bá dáa kò dáa nǹkan tí ò bá yẹ ni kò yẹ ni ẹ fi ọba gidi sílẹ̀ ọba tẹ́ ẹ ti ṣe skírínì fún tẹ́ ẹ ti ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe fún tí gbogbo àwọn ọmọ ìlú ti fọwọ́ sí ẹ fìyẹn sílẹ̀ ẹ àbándọ̀ ẹ wá lọ mú kírímínà tẹ́ ẹ mọ̀ wípé ẹ lè rí lò tẹ́ ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá ní kó bá yín manipulate nǹkan á bá yín manipulate ẹ̀ tẹ́ ẹ bá ní kó bá yín block nǹkan á bá yín block ẹ̀ òun ni wàá lọ fi sí orí oyè who does that gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì mo fẹ́ kẹ́ bá mi fi èrò ọkàn yín hàn ní orí comment section ṣó bójú mu ṣó tọ̀nà gbogbo ẹ̀yin ọmọ sọlọ tẹ́ bá come across fídíò yìí bá mi share fídíò yìí ẹ jẹ́ kó go viral
ẹ jẹ́ kó go viral gbogbo ẹ lólùfẹ́ mi ẹ jọ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe sílẹ̀ ilé Global TV ẹ subscribe ẹ rí bá a ṣe mú àwọn authentic information wá fún yín àwọn ọ̀rìjó information àwọn àjàbalẹ̀ information bá a ṣe mú wá fún yín èmi ti sọ fún yín mo ní èmi ò ní dá yín lágara any information tó bá ti tó mi lọ́wọ́ tí mo ti mọ̀ wípé ó máa wúlò fún gbogbo ẹ̀yin lólùfẹ́ mi mi ò ní estate láti mú wá fún yín ṣé ẹ ti rí èmi là tún mú wá yìí o ṣó bójú mu kí o Wasiu Ayinde àtọ̀bẹ Elégùṣì àtàwọn kan ọ̀nà wọn márùn ni wọ́n lẹ̀dí àpò pọ̀ wọ́n lọ fi kírímínà jọba wọ́n lọ fi olè jọba òun lẹ̀ ń wò yẹn o tó ṣojú kàǹgbàkàǹgbà tó dúdú ọ̀rọ̀ bíi ìkòkò kìíní yẹn now òun nílò tí ń dà o tí ìlú òrọ̀gbọ tó ń jalè lọ́tún tó ń jalè lọ́sì tó ń gbà wọ́n nílẹ̀ tó bó ṣe máa ṣẹlẹ̀ náà nìyẹn tẹ́ ẹ̀ bá ti fi the right person sórí ibi tó yẹ kẹ́ ẹ fi sí bó ṣe máa ṣẹlẹ̀ náà nìyẹn òun mo sọ pé kíní yìí ó ń tàbùkù bá gbogbo àwọn ọba tó kù ó yẹ kán dìde ó yẹ kán fọ gbogbo àwọn kàńdá yìí mọ́ gbogbo àwọn ọba kéréje kán máa ṣàṣì wọn káàkiri kán máa ṣe investigation lórí wọn ṣé ifá mu ṣó yẹ lóye báwo ni ìwẹ̀ láàrin ìlú ṣé ìwẹ̀ ṣó tẹ́ àwọn aráàlú lọ́rùn kán pa àwọn aráàlú jọ ẹni tó fi jọba yìí ṣe láìkí ẹ̀ ṣó hùwà dáadáa ìtọ́ba ti rí pé wọ́n ti gbọ́ any bad information pẹ̀lú báyìí kán flush ẹ̀ out kán dífá kán fèèyàn gidi sórí oyè ẹ wo Nàìjíríà nà sí Nàìjíríà ẹni ẹ wo ilẹ̀ Yorùbá nà sí ilẹ̀ Yorùbá ẹni Ọlọ́run ẹ wo a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ King Wasiu Ayinde àtọ̀bẹ Elégùṣì tó ní wọ́n lọ fi olè jẹ ọba ní ìlú Ìsọ̀lọ̀ tí n bá tún gbọ́ any information mi mo tún sì ń tọpinpin ẹ o a máa mọ ibi tọ́rọ̀ yìí máa end sí tí n bá tún gbọ́ any information mi ẹlẹ́lùfẹ́ mi ò ní estate láti mú wá fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ire o.